fún ìwọ tó jẹ́ pé o nílò àánú àti ojú rere, sáré lọ ṣe iṣẹ́ àdúrà yìí, sáré ṣe iṣẹ́ àdúrà yìí. Tó bá ti di ọjọ́ Monday tàbí ọjọ́ Wednesday ló máa ṣiṣẹ́ yìí. Wà á lọ ra Fanta ọyọ kan, ó lè jẹ́ onígò, ó dẹ̀ tún lè jẹ́ oníke. Ohun tó máa ṣe ni pé wà á mú Fanta yìí wà á ṣí. Tó bá ti wá ṣí, wà á gbàdúrà sí i. Lẹ́yìn ìgbà tó bá ti gbàdúrà sí i, wà á kọ orúkọ sí ara white paper ni ó jẹ́ pure white. Tó bá jẹ́ drawing book, a lè rí drawing book tàbí ó lè jẹ́ A4 paper, a lè rà níbi tí a ti máa ń ṣe kọ̀ǹpútà, a lè rà ń bẹ̀. So ká lò ó, ká wá kọ full name wá sí. Tá bá ti wá kọ full name wá sí, ẹ jẹ́ wá kọ phone number wá sí ìsàlẹ̀. Phone number wa ẹ jẹ́ kọ sí ìsàlẹ̀. Ká kọ full name wa, ká kọ phone number wa, ká kọ sí. Lẹ́yìn ìgbà yẹn ká wá ráǹpù ẹ̀, ká fòdì ẹ̀. Tá bá ti wá fòdì ẹ̀, tá bá ti ráǹpù ẹ̀, ká wá jù sínú Fanta yẹn. Ẹ jẹ́ gbàdúrà, ká fi gbàdúrà àánú àti ojú rere. Gbogbo ibi tí n bá ti dé tí n máa bá ojú rere pàdé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n tó bá ti di ọjọ́ Monday yìí, a ti máa ra kalẹ̀. Tó bá jẹ́ pé ọjọ́ Monday la fẹ́ ṣiṣẹ́ yìí, a ti máa ra Fanta yìí kalẹ̀ láti ọjọ́ Sunday. Torí pé ìdájí kùtùkùtù ní lọ́jọ́ Monday la máa ṣiṣẹ́ yẹn. A ti máa ra kalẹ̀. Ṣé mọ̀ pé kò ní lè pé bóyá ló ń disturb àwọn tó ń ta Fanta. So a máa ti ra kalẹ̀. So tó bá dẹ̀ jẹ́ ọjọ́ Wednesday ni, a máa ti kọ́kọ́ ra kalẹ̀ lọ́jọ́ Tuesday. So ìdájí láì tí sọ̀rọ̀ sí anybody la máa ṣiṣẹ́ yẹn. So a máa kọ full name wa àti phone number wa sí. So àwa fòdì ẹ̀, àwa ka. Ẹ ka anyhow. So ẹ ka, kẹ wá jù sínú Fanta yẹn. Tẹ́ bá ti wá jù sínú Fanta yẹn tán kọ́, kẹ wá fi gbàdúrà ni mo ti sọ. Lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá wá fi gbàdúrà, ẹ wá lọ fi pamọ́. Tó bá ti di ọjọ́ kejì, ẹ tún ṣe bẹ́ẹ̀, ẹ tún fi gbàdúrà. Tó bá di ọjọ́ kẹta, ẹ tún ṣe bẹ́ẹ̀, ẹ tún fi gbàdúrà. Ṣùgbọ́n àárọ̀ àti alẹ́ la máa fi gbàdúrà. Ìyẹn ni pé lọ́jọ́ Monday yẹn àárọ̀ àti alẹ́. So àárọ̀ àti alẹ́, ọjọ́ Tuesday àárọ̀ àti alẹ́, ọjọ́ Wednesday àárọ̀ àti alẹ́. So tá a bá bẹ̀rẹ̀ ní Monday, ọjọ́ Wednesday la máa parí ẹ̀. So ìdájọ́ ọjọ́ Thursday òun ni la máa lò láti lè fi wẹ̀ láì tí sọ̀rọ̀ sí anybody. Ìyẹn ni pé ní ìdájọ́ ọjọ́ kẹrin, tó bá jẹ́ ọjọ́ Wednesday la bẹ̀rẹ̀, àmọ́ pé Wednesday, Thursday, Friday, ọjọ́ mẹ́ta nìyẹn. So ìdájọ́ ọjọ́ Saturday la máa fi wẹ̀. So a máa dá gbogbo ẹ̀ àti orúkọ yẹn àti gbogbo ẹ̀, a máa dà á sínú omi ìwẹ̀ yẹn. Ṣùgbọ́n omi ìwẹ̀ yẹn, tá bá ti wá dà sínú omi ìwẹ̀ yẹn tán, a máa ṣàdúrà sí àwọn àwẹ̀. Ìbá ẹni kankan, ìbá jẹ́ kankan ìbílẹ̀, ìbá jẹ́ anyone, ẹ jẹ́ àfiṣẹ́ kìíní ká fi wẹ̀. Mo gbàdúrà fún ìwọ tó rí àmì ṣe níbi tí a ti gbà pé ò lè rí àánú gbà, níbi tí a ti rí pé ò lè rí ojú rere Ọlọ́run náà. Lórúkọ Jésù, Ọlọ́run kò lọ yà ọ́ lẹ́nu lẹ̀. Ṣùgbọ́n má ṣaláì dáwọ́lé iṣẹ́ yìí láì ṣe wípé o bá ṣíà fídíò yìí kí àwọn èèyàn náà lè jẹ àǹfààní ẹ̀. Bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ jẹ́ kí àwọn ẹlòmíín jẹ àǹfààní ẹ̀ nípa ṣíṣíà fídíò yìí. Mo ò lè ṣe ṣíà fídíò tó dẹ̀ ń táìpù àmì rẹ̀. Lórúkọ Jésù, àánú tó máa tán ìṣẹ́ àti òṣì rẹ̀, lórúkọ Jésù ayọ̀ǹda ẹ̀ fún ọ. Kò lọ́ra àánú gbà. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Orúkọ mi David Adéníjì Fire, tí mo lè máa ń pè àmì ní Brother Fire. God bless you. Amen. Make sure pé o share fídíò yìí at least èèyàn 5 péré, ó kéré jù èèyàn 5. Ṣùgbọ́n o tún lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Bó dẹ̀ ṣe bẹ́ẹ̀, wàá rí àánú gbà. Ọ̀nà á ṣí fún ọ. Jésù Olúwa wa. Tó bá wá ní ìbéèrè, béèrè báyìí lábẹ́ kọ́mẹ̀ntì. Màá rí reply lórúkọ Jésù dà fún. Amen. God bless you. Amen. Ẹ̀yin tó jẹ́ pé ẹ fẹ́ support, torí pé ó ní àwọn kankan tó jẹ́ pé a nílò nínú àwọn ìrìnàjò yìí. Ẹ̀yin tẹ́ fẹ́ support tinútinú, mo dẹ̀ fẹ́ mi kì í kàn sí pé máa support lásán. Mo fẹ́ máa yọ̀ǹda kankan fún àṣírí kan fún yín. Bẹ́ẹ̀ ni wọ́n máa yọ̀ǹda àṣírí wòlíì kan fún yín tó dẹ̀ bẹ́ẹ̀ ṣe ń support yìí pẹ̀lú iye tí agbára yín bá gbé láti lè fi support, because àwọn nǹkan tá a nílò pọ̀. So ẹ má jẹ́ n sọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ bá ti support, tẹ́ fẹ́ support mi, ẹ message mi, ẹ wo profile mi báyìí. Ẹ má gbàgbé láti follow mi o. So ẹ wo profile mi báyìí, ẹ máa rí WhatsApp link mi, ẹ message mi bẹ́ẹ̀ pé ẹ fẹ́ support. Ẹ wo, ẹ má jẹ́ n sọ̀rọ̀. Mo fẹ́ sọ àwọn àṣírí kan fún yín. Lórúkọ Jésù yóò dá fún yín. Jésù Olúwa wa. Amen. God bless you. Amen.